owó wípé ẹ̀lú màmá mo fẹ́ rí yín lásán tí Wasiu fún olórí was 20 million ló pé mo kàn fẹ́ rí yín lásán kó lè gbọ́ tèmi. Olórí tá à ń sọ yìí ó fi ọ̀rẹ́ ẹ̀ jẹ́ ìyá bàdà láì bàbá ẹ má bínú ẹ jẹ́ kán mọ̀ olórí kékeré ló mú Wasiu wá. olórí kékeré náà ni mò ń sọ. òun ló máa Wasiu máa fi. òun ló mú Wasiu wá àfin. àfi ẹ ṣe ẹ máa làájá òun ló mú Wasiu wá àfin. 20 million ló fún ẹni tó bá Wasiu tó bá bó lórí sọ̀rọ̀ mọ́ mọ́. nígbà tó fẹ́ rí olórí 20 million ló fi sínú envelope tó kó lólórí lọ. ẹ̀yin tèmi ẹ wò ẹ ò tí ì gbọ́ nǹkan kan o àṣírí ńlá tó wà láàrin Wasiu Ayinde àti olórí ọba Awujale àná ẹ wò àti ọ̀pọ̀lọpọ̀ àṣírí òun ló tú nínú fídíò yìí o ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù ẹ̀yin náà gbọ́ fídíò yìí ẹ wò láti bẹ̀rẹ̀ títí dópin ẹ má gbàgbé ẹ bá mi subscribe sí YouTube channel mi ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe yẹn ní orúkọ Jésù ẹ ò ní fi gbọ́ ọmọ sí o. Awujale ti wà lórí sick bed nísìn tí ó ti lálàáfíà mọ́ over 30 years ni. Wow. Second olórí Awujale olórí ẹ̀ tó kéré jù òun ló ń pàṣẹ pálásì yẹn. owó wípé ẹ̀lú màmá mo fẹ́ rí yín lásán tí Wasiu fún olórí was 20 million ló pé mo kàn fẹ́ rí yín lásán kó lè gbọ́ tèmi. olórí tá à ń sọ yìí ó fi ọ̀rẹ́ ẹ̀ jẹ́ ìyá bàdà láì bàbá ẹ má bínú ẹ jẹ́ kán mọ̀ olórí kékeré ló mú Wasiu wá. olórí kékeré náà ni mò ń sọ. òun ló máa Wasiu máa fi. òun ló mú Wasiu wá àfin. àfi ẹ ṣe ẹ máa làájá òun ló mú Wasiu wá àfin. 20 million ló fún ẹni tó bá Wasiu tó bá bó lórí sọ̀rọ̀ mọ́ mọ́. nígbà tó fẹ́ rí olórí 20 million ló fi sínú envelope tó kó lólórí lọ́wọ́. òkè kí ló fẹ́ bàbá mo fẹ́ jẹ ọ̀túnba ni olórí ọmọọba gangan kọ́ ló jẹ ọ̀túnba ṣùgbọ́n oyè tí ṣùgbọ́n mi jẹ ọ̀túnba yẹn ló jẹ ìnọ́dà láti má jẹ́ kí wàhálà ṣẹlẹ̀ kọ́ wà lè máa ní pé bóyá ipò ọ̀túnba yẹn yìí wà vacant náà wá kó wá ṣe ní olórí ọmọọba ọ̀nì norms kò sí nǹkan tó ń jẹ́ pẹ̀bí wá sí òun lọ ìpè bí o ó decide ara nǹkan tó ṣe yẹn ni o. tẹ́ bá rí pé gbà tó jẹ́ àwọn èèyàn pè ní kábíyèsí Awujale ní láti sọ pé lójú ayé òun wọ́n pè ní kábíyèsí ìjọ yẹn ló stop. tó fẹ́ kú ni àbò fẹ́ lówó ẹ̀kọ́ yẹn kọ́ pé Awujale máa ṣe fún àwọn tó jẹ́ bàbá ẹ̀ gan wọn ò gbà méjì lọ́wọ́ Awujale. so àwọn èèyàn mọ̀ pé torí pé kí ni ọ̀nì norms Wasiu tábà lọmọ Ìjẹ̀bú Òde ni èmi ò bá yín jiyàn o ṣùgbọ́n anífowó ṣe oṣù ọmọ Ìjẹ̀bú Òde Abẹ́òkúta la nífowó ṣe ibẹ̀ yẹn kọ́ la lọ. ẹ ṣeun sà nǹkan tá à ń sọ fún wọn nìyẹn anífowó ṣe níjà àbùtì Ìjẹ̀bú Òde anífowó ṣe kò ń jẹ́ òjò àgbègbè bí òjò àárọ̀. Abẹ́òkúta ni anífowó ṣe ibẹ̀ yẹn kọ́ la lọ. ṣẹ́ńgẹ́tì mi Wasiu tọmọ fìdí pọ̀tẹ́. fìdí pọ̀tẹ́ yẹn kò wá ní family house níbẹ̀ ni kò ní ibi tó gbà tó jẹ ọ̀túnba yẹn ṣé kò ní àwọn ẹbí ẹ̀ ṣùgbọ́n wúyè. sísá Mọ́rin ẹgbẹ́ Yorùbá tí mo sọ fún yín náà wọn polówó Ọ̀túnba ló jẹ àṣírí ibẹ̀ lèmi ń sọ fún yín wọn polówó Ọ̀túnba ló jẹ olórí ọmọọba tí ò kì í ṣe oyè kankan òun ló jẹ o sísá Mọ́rin bẹ́ẹ̀ ṣe wáyé ẹ lè mú Ọlá ẹ lè mú èmi ẹ lè mú Bàfánà fúnra ara wọn kẹ́ ẹ fi ṣe olórí ọmọ Mọ́rin ọ̀nì norms olórí ọmọọba báwùjalè ṣe kú yẹn Awujale wàjà tó Awujale kú ni báwùjalè ṣe kú yẹn olórí ọmọọba náà ti kú pẹ̀lú ẹ̀kú tó yẹ kó exist mọ́. so ó lè rọ lóyè báyìí. ẹni sùúrù ọba tó fẹ́ wọlé nísìnyí ó lè má ṣe bẹ́ẹ̀ kó máa lò lọ. ẹ wò gbà tí Buhari wọlé síjọba ẹ jẹ́ kí fún yín dúkà yẹn nígbà tí Buhari wọlé síjọba ṣé àwọn Buhari sọ fún yín pé kò sí nǹkan tó ń jẹ́ office of first lady ṣé ìyàwó òun náà dìbò fún ni. the same thing náà ló wà tó lórí ọmọọba. Awujale tó máa jẹ́ nísìnyí lóhùn òfẹ́ kó ráìtì ọmọọba off. ẹ má bínú sà ṣe mọ̀ pé mistake tá Awujale ṣe ìgbà tó gbowó lọ́wọ́ Ọ̀ṣọ́ba nítorí ẹni kò ṣe sí Àrẹ̀mọ níjẹ̀bú. Yes. Àrẹ̀mọ tó tà fún Ọ̀ṣọ́ba nítorí ẹni Ìjẹ̀bú ṣe ní Àrẹ̀mọ di ọ̀la. bẹ́ẹ̀ni. ó gba 25 million gbà yẹn lọ́wọ́ Ọ̀ṣọ́ba tí Ọ̀ṣọ́ba fowó ìrà tó fi di Àrẹ̀mọ. ẹ ṣe mọ̀ wípé olórí ọmọọba tó bá tún máa jẹ olórí ọmọọba tó wà lórí ìtẹ́ òun ló lè jẹ olórí ọmọọba tí ò dẹ̀ entitled láti di ọba láéláé. Yes. tẹ́ ẹ bá lọ wo lẹ́tà tí Awujale fún pẹ̀lú géèmù tí wọ́n play lẹ́tà tí wọ́n fún lẹ́tà yẹn wà trickish bákan ṣé bó kọ́ ó ní kò entitled ẹjọ́ kí la wá ń jà fún tá a bá sọ ìtàn ilé ni ẹ jẹ́ ká rò pé kì í ṣara wa là ń ṣe à ń ba ọjọ́ ọ̀la tí wàá jẹ́ fáwọn ọmọ tó wà nílẹ̀ ni torí bàbá ti bàjẹ́ fáwọn à ń padà bọ̀ wá jẹ̀yà ẹ̀ lọ́wọ́ wọn sísá Mọ́rin ẹ wo ẹ jẹ́ ká kà sẹ́yìn gbogbo alájọmọ gbàtà kéré pé Fúlàní inú igbó ni wọ́n ń gbé wọn ìgbé nílùú
àdèmọ́ pé wọ́n ti wá pa ọ̀tá wa mọ́lé. ẹni sùúrù ẹ dúró ẹ ti gẹ̀ẹ́tì tí mo lọ ẹ rántí gbogbo àyẹ̀ tó máa kiri fúrádé nùnù wàrà tó máa kiri ẹ rántí pé wọn kì í wọ bàtà. ṣó bàtà ni wọ́n. wọn tún kí n wọ bàtà gan gbogbo àyẹ̀ now ó ti wá di wípé àwọn náà ti ń bímọ wọ́n ti ń bímọ ẹjọ́ àwọn ọmọ tí wọ́n ń bí yẹn ìlú wo náà máa claim. Yorùbá ìlú wo náà máa claim. Yorùbá. nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ nìyẹn ibi tọ́rọ̀ Wasiu ti wá nìyẹn. ok ẹ bá dìdí rí ẹni tó ní kìmí níjẹ̀bú Ìjẹ̀bú òfìsẹ̀ ṣeré o tẹ bá rẹni tó ní kìmí níjẹ̀bú tó bá kú ṣáájú wọn agbèdélé kí ló tó pé kìtì lọ sí bàbá ẹ̀ sí. ó lè jẹ́ kó kò sówó nígbà yẹn náà. èlò mo tó wọn fi ń gbòkú wálé ìṣègbà tí ń ṣe London tọ́mọ ní kẹ́lọ́ máa wá £13,000 £15,000. aṣáájú ṣẹ́rí ibi tí Wasiu ti ṣùtà rẹ̀ pọ̀ because tẹ bá rántí 1983 yes ó pè mí pé family òun wá láti Bẹ̀dù Lẹ́kì. bẹ́ẹ̀ni. àwọn tó bá ń follow Wasiu gan mọ history Wasiu. wàhálà wà o. ìgbà yẹn aṣáájú ẹ má bínú sà ìgbà yẹn kọ́ lọ wò ó sì wà rẹ́kọ̀dì ìgbà ló sọ pé òun wá family òun kan wá láti Bẹ̀dù Lẹ́kì ọmọ kìnìún ọmọ ọba náà lòun náà ń Bẹ̀dù Lẹ́kì suddenly gbogbo kìnìún yìí á tú jáde. Mísọ́lá ẹ jẹ́ ká kí lẹ́yìn ṣé ẹ mọ̀ kọ́ bàbá kó fàlà ẹni sùúrù sà ṣé ẹ mọ̀ kọ́ tó gbé Wasiu wá sí Ìjẹ̀bú torí pé Wasiu fẹ́ jẹ sẹ́nítọ̀. òun náà ni mo ti sọ lẹ́ǹkan kẹjọ kúkẹ́ ló fi dèrò òṣèlú tí wọ́n ní kó lọ jẹ́ nílùú ẹ̀ òun ni ẹ lọ wo kéwàá ẹ lọ gbọ́ orin ẹ̀ kéwàá fọ sẹ́nítọ̀ òun ló ní tó ṣe ń gbà yẹn nǹkan tó gbé ní Ìjẹ̀bú nìyẹn kí ló wá dé nísìnyí tó wá ń du oyè. ẹ gbọ́n Ìjẹ̀bú ẹ má bínú ó sá lọ ra lé uncompleted building ládé fi san ẹ̀gbọ́n òun fẹ́ hòtẹ́ẹ̀lì àwọn aláṣẹ́wò yẹn gbà yẹn níwájú ilé Aláwùyé street yẹn ló fèsì ilé Aláwùyé. mo mọ bẹ́ẹ̀ náà. ẹgbàdé fi san up to today kò parí ilé yẹn bóyá pè ní bóyá àdúrà ni. ok ẹ tó bá ti wá sọ fún mi ṣe gbọ́ ẹ tó bá sọ fún mi wípé lóòótọ́ o Wasiu ọmọ Ìjẹ̀bú Òde ni èmi ti gbọ́ mo ti gbà o ẹni kó ń tọ̀hún kó wọ yúnífọ́ọ̀mù ọlọ́pàá kàbí kó wọ any force uniform ní Nàìjíríà àbí any force uniform kó wọ ní everywhere kó wọ lọ Ìjẹ̀bú gbọmọ òkú tó bá ti padà wá màá fọwọ́ sí kí Wasiu lọ́jà Awùjalẹ̀. kí ló ń jẹ́ Ìjẹ̀bú ibo ló ń jẹ́ Ìgbómòkú. Ìgbómòkú wà in between Ìjẹ̀bú-Ifẹ̀ àti Tèlé. Ìjẹ̀bú-Ifẹ̀ ni mò ń wọ uniform ọlọ́pàá òǹdè bẹ́ẹ̀ ọlọ́pàá yẹn máa gbẹ ni bó bá wọ uniform tó bá wọ uniform yẹn ọ̀run ni wàá ti bọ̀ òní bọ̀ láyé. Ìjẹ̀bú-Ifẹ̀ ọlọ́pàá ọmọ Ìjẹ̀bú-Ifẹ̀ ni. Ìgbómòkú Ìgbómòkú ló ń sọ in between Ìjẹ̀bú-Ifẹ̀ àti Tèlé ló wà. Ìtèlé in between Ìtèlé Mùṣín Ìtèlé Mùṣín wà lẹ́yìn náà. Bádìjọ ni mí náà so mo mọ nǹkan tí mò ń sọ ìyàwó Ìjẹ̀bú ni mí Ìgbómòkú yẹ mo ń lọ síbẹ̀ dára so. ìlú kékeré ni o. ẹ tó bá tètè fẹ́ kú ẹjọ́ wọ uniform lọ́bẹ̀ ọ̀run láti bọ̀. ẹ ti walk wa through history and let's say a big thank you for walking us through all the history there so. But there is one thing tí mo fẹ́ kí ẹ jẹ́ kó yé wa lẹ́ni. When the announcement was made, I criticized it. Why is this man, wanting to become the Ijebu king? Because number one, kò ń ṣe pé ó fẹ́ retire from music. Ṣé ọba Ìjẹ̀bú Òde á fi orí àpèrè lẹ́sìn á lọ máa kọrin? Ó ṣe máa kọ́ fáwọn big men náà. What's he trying to do? Ìyẹn ni. But ṣe rí nǹkan tèmi ṣì ń fight ń bíbá ẹ̀ ni wípé ṣe rí ibi tí wọ́n sin èèyàn sí kò really define pé he is from that place or he is not from that place. ṣe rí gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí àwọn dádì wa yẹn bẹ́sẹ̀ ọlá lórúkọ yín sá wọ́n ní láìpẹ́ láì jìnnà gbogbo kìíní yìí máa jáde a máa rí òótọ́ sọ̀rọ̀ mi yé yín èmi kàn believe wípé ó kàn associate ara ẹ̀ mọ́ àwọn ìdílé méjèèjì yẹn láti lè fi ẹsẹ̀ nǹkan tó fẹ́ ṣe múlẹ̀ but ọmọ Ìjẹ̀bú Òde ni. bàbá mo tútù dànù mo tútù sọ kí sọmọ Ìjẹ̀bú. Mísọ́lá ẹ jẹ́ ká gbà pọ̀ ọmọ Ìjẹ̀bú ni ọmọ Ìjẹ̀bú ni. láì dìbò níjẹ̀bú. ẹ jọ ẹni ẹ dúró sista mori ṣáìdì Ìjẹ̀bú. Mísọ́lá ẹni sùúrù sista mori ẹni sùúrù. ẹ jẹ́ kí n délẹ̀ ẹ má rí àti tán mi ní pẹ́ ẹ jẹ́ kí n sáré sọ mi ní pẹ́ ṣe rí nílé ayé yìí àwọn èèyàn kan wà ẹ má jẹ́ kí n sọ pé àwọn èèyàn àwọn ẹ̀kọ́ má dàbí pé mò ń yọ ara mi kúrò àwọn èèyàn kan wà tó jẹ́ pé owó wà lọ́wọ́ wa o
owó ò sí lọ́wọ́ wa a máa ń like láti live fake life ẹ̀rẹ́ lomi tó bá jẹ́ pé ìlú tí Dangote ti wá ló ti wá tá a mọ̀ bẹ̀ ó lè ní ọmọ àbúrò dáàdì òun ní Dangote but ìjọ táṣìírí bá máa tú a kàn máa mọ̀ pé so àbúrò dáàdì ẹ̀kọ́ ní Dangote ó kàn wá from the same village pẹ̀lú Dangote ni so èmi believe wípé kó tó di pé nǹkan dá fún ọ̀gbẹ́ni he has been living some fake life he has been attributing himself with nǹkan tí ò jẹ́ ṣọ́rọ̀ mi yé yín sìn and now it's very difficult láti sọ fáwọn èèyàn pé òun ṣeré ni because tani ṣé gbogbo orin tó ti fi kọ ni ọmọ fìdí pọ̀tẹ́ ní Ìjẹ̀bú Òde o bẹ́ẹ̀ náà ṣó máa tún wá sọ pé òun ṣeré ni so àti yí kinní yẹn padà ó máa tough gan àwọn etí tó bá dẹ̀ ti gbọ́ àlọ́ fìdí pọ̀tẹ́ ló pera ẹ̀ ń gbà yẹn kí ló dé tó tún sọ pé ọmọ kinní kan ni ẹ̀ ń sìn ṣọ́rọ̀ mi yé yín sìn so èmi mi sọ fún yín wípé ó wá láti àwọn ilé yẹn mo agree pẹ̀lú yín kò tán mọ́ àwọn ilé yẹn but he is from Ìjẹ̀bú Òde but àwọn irọ́ tó ti pa àwọn irọ́ tó ti pa. Bàfánà ẹ má dá ní àtọ́kùn mi rú o ọ̀la ẹ má bẹ̀rẹ̀ o. ẹ mọ̀ kan tó ń bè mí nú ẹ má máa sọ pé ọmọ Ìjẹ̀bú Òde sẹ́ Ìjẹ̀bú Òde ní fowó ṣe. Mr. Ọlá Bàfánà ó dàbí Bàfánà yìí Mr. Money ẹ jẹ́ kí n béèrè ìbéèrè yìí lọ́wọ́ gbogbo floor anybody tó bá ti gbà tó bá gbà ń sà yẹn láàrin ìṣẹ́jú kan máa fún jọ 100,000 naira. Ó yá. ọmọ olúbo ní kúkú. Ìjẹ̀bú Òde náà. Ìjẹ̀bú Òde ní kúkú. Irú ọ̀rọ̀ wo lẹ ń béèrè yìí? Bí òbẹ́kì kúkú ni. Ẹ má wọrí ẹ jẹ́ bẹ́yìn ti dáhùn pé Ìjẹ̀bú Òde ní ó yá kẹ́lómi náà dáhùn ọmọ olúwo ni. Kúkú Margaret wà Ìjẹ̀bú ni. Ẹ wọ́n láti ọ̀ṣẹ̀lẹ̀ náà. So kúkú ó sọmọ Ìjẹ̀bú Òde. Kúkú ṣé kí n fọ́ tébù? Ẹ má fọ tébù. Ó ṣe Ìjẹ̀bú Òde ó migrate wá ni wọ́n jà fún wá sí Mr. Ọlá ẹ jẹ́ ká fọ́ torí àwọn tó tún mọ̀ tó tún mọ̀ tán ṣé ẹ gbọ́ kúkú is Malian. Ó ti fẹ́ da yé rú o. Ẹ̀yin Ìjẹ̀bú yìí máa fọ ayé o. Ṣé fọ ẹ náà ẹ jẹ́ wá ṣàlàyé fún yín tẹ́ ẹ bá wò gbà ìwáṣẹ̀. Aṣíwájú yìí ẹ jẹ́ ìyẹ̀wò dáadáa wàhálà ti fẹ́ dé. Aṣíwájú ó dà pé kúkú kì í ṣe ó dà pé Ọ̀yọ́ náà pé ó dà pé ó ti wà. Irọ́ Ìbàdàn lọmọ kúkú. Bọ̀ ó ṣe jẹ́ kúkú Ọládélé àbí kì í ṣe kúkú tó jáde. ẹni sùn Ọládélé ọ̀tẹ̀ tí mo sọ fún yín pa máa tún dé 1973. Ìjẹ̀bú Ọládélé. I think it's time for me láti sọ àwọn kankan bí bá ṣe rí gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí. ọkùnrin fàdà ẹni sùúrù sà ọkùnrin ẹni sùúrù tó jẹ́ gbọ́ nígbà ìwáṣẹ̀ ẹni pé táwọn bàbá wọn bá fẹ́ jagun gbà yẹn ọkùnrin fàdà ẹni sùúrù ẹni sùúrù ẹni tó bá fẹ́ jagun wọ́n máa ń rán. Wàhálà wà o. ṣé ẹ ń gbọ́ Sister Maureen? Ẹ má da platform rú eléyìí tẹ́tú gbé wá lálẹ́ ìdílé o. Sister Maureen èmi fàyè lẹ̀ fẹ́ anybody kan fa check mi o. Wọ́n ní kúkú was a traveller ó tọ́nu mi. Nàìjíríà ní Ifẹ̀ ló ti kúrò. Èyí rẹ̀ Mr. Ọlá ajagunta ní kúkú ajagunta. Òun náà ni mo sọ ajagunta. I have heard from reliable sources that Wasiu father was an ajagunta. Ifẹ̀ ló ti kúrò ó jagun kiri ni. Ẹni náà ajagun portable yẹn tán. Wọ́n ní èèyàn kan tún sọ ó ní Wasiu father is ó ní àbínò ní from Ìjẹ̀bú Òde. Èmi ti àgbẹ̀ bá wọ́n rí ìyẹn ò ní mí ní inú tó rò ní yàrá wọn wà yín o ṣe problem ẹ̀ ká sáré fẹ́ sáré portable ilé nínú ẹ̀fọ́ yìí. Jerry. Mr. Bufana jáde ẹni sùúrù ọ̀nkú mi ṣé ń gbọ́ nígbà ìwáṣẹ̀ táyì ń jagun táyì ń ṣe gbogbo ẹ máa rántí pé tífẹ̀ bá fẹ́ jagun ó máa pàrokò sọ́yọ̀ á pàrokò síbẹ̀ á pàrokò everywhere ẹ fún wa lọ́mọ ogun yín o ẹ fún wa lálágbára yín kó wá support wa o. gbígbéra tí kúkú máa gbéra kúrò ní Mali ẹ fast check mi o anybody lè fast check mi o gbígbéra tí kúkú gbéra kúrò Mali ṣé ń gbọ́ ilé ṣànàdé sí. Ilé ẹ bá mi share ẹ bá mi power tap ó ń dùn mo ń gbọ́ o Aṣíwájú ló dé sí nígbà tí Ìjẹ̀bú náà ní ìdè ogun òkó Ìjẹ̀bú rí o ogun òdẹ̀kó wa láéláé wọ́n ní ìdí èèyàn alágbára láti kún alágbára wa ta ni first balógun Ìjẹ̀bú Òde a ní balógun wa náà wọ́n ní ìdí supporter náà fi ránṣẹ́ káàkiri
Iléṣà àbí Ìjẹ̀ṣà dẹ̀ ni wọ́n fún wa ní Odúsànyà lórúkọ tó jẹ́ ńgbà tí wọ́n dé Iléṣà. Ayọ̀ọ́lá ti tún gbé mi ìdè o. Odúsànyà lórúkọ tó jẹ́ wàá padà bọ́ sókè wàá sọ ìwà Ayọ̀ọ́lá yẹn ẹ go ahead. So nígbà tí wọ́n wá fún wa ní bàbá yẹn tí wọ́n fún wa bàbá yẹn wá kún àwọn alágbára wa ń Jẹ̀bú wọ́n bá wọn jagun. Sister Maureen ẹ sọ fún mi wípé tí n bá wá lé yín tí mo gbèjà yín tí mo support àwọn tẹ nílé tí mo defeat ẹ tó wá fẹ́ wá kó yín lógun tó fẹ́ wá jà yín lólè ṣé ẹ má gbà kí n lọ. láíláí máa dè yín mọ́lẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ tí. Now this is my question. ẹni sùúrù sáyé jẹ́ kí n láǹdì ẹni sùúrù bàbá mi kọ́ question yín lẹ̀ ẹni sùúrù náà ẹni sùúrù máa dá yín lò máa wọlé. This is my question. ẹni sùúrù náà. What what is your source of sorry sir. Information. Question mi lele. Wọ́n ní kí ni source of your information o. Sister Maureen. Question mi lele. Sister Maureen. Èèyàn fún àlọ́ Facebook historian ni wọ́n máa ń sọ ìtàn Yorùbá. Ẹ tó bá ní source of my information. Tẹ́ bá fọ́lù ènìyàn gbogbo àwọn kìíní ilé nìyẹn máa ń sọ. Okay. Sister Maureen. Historian ni wọ́n wà lórí Facebook. Question mi lele. ẹni sùúrù bò fada ẹ má dojú ọ̀rọ̀ ẹ bẹ ìfi question jẹ́ kí n sọ pé mo sọ tán. Sister Maureen. ẹ tó bá wá source of my information ẹni kó ló bá gbalẹ̀ wọn kí wọ́n pa ojúlówó òtàn fún ọmọ Yorùbá ni gbogbo wa kò sí yíbò ń bí. Okay. ṣé ẹ ń gẹ́tì mi. Okay o ti kúkú yìí mo ti gbọ́ lé ní mo jí sọ́wọ́. ẹni kó sọ ọ̀tàn Jésù fún wa àbí tán mọ̀ọ́mọ́ wa sọ tí bá ti mọ̀ tán lóye àbí tán lè bàbá ẹ problem tiẹ̀ nìyẹn. ibẹ̀ yẹn kọ́ ni mo lọ. ṣọ́jú ṣé ẹgbọ́n nǹkan tí Òkúnọ́wọ̀ sọ lánàá fún Ṣókúnọ́wọ̀. ok mi ò gbọ́. àgbà tí mo lọ sí palace tó ní àwọn kan tó ń pera wọn nìkan pàtàkì mọ́ ọ̀ lè wọ́n bíbá yìí. yes. jẹ́ pé fún Ṣókúnọ́wọ̀ láìkí Wasiu. yes. aláṣẹ Sony Music. yes láti ilẹ̀. ẹ jẹ́ sáré parí ilé Mr. Ọlá so kò yẹ yín bẹ́ẹ̀ yẹn nǹkan tí wọ́n fi jẹ́ kí bàbá yẹn lọ ń gbà yẹn nìyẹn tó fi di ẹni tó dúró. so àwọn òun ló from generation to generation ló fi wá di ọmọ Ìjẹ̀bú. nǹkan yẹn kan tí kúkú ṣe ní Ìjẹ̀bú Òde àpáti pé bàbá ńlẹ̀ tí bàbá jagun tóun náà tó dẹ̀ gbéṣẹ́ lóun náà lọ́wọ́ ìyàwó kúkú ló jẹ́ kí mùsùlùmí dúró ní Ìjẹ̀bú Òde àwọn kìrìsìtẹ́nì kọ́kọ́ dọ́dọ̀ kúkú wọ́n wàásù Jésù fún nígbà tí béèrè kan ló béèrè lọ́wọ́ wọn nínú ẹ̀sìn tẹ pè lẹ́sìn tẹ mú wáyé ìyàwó mélòó lèèyàn lè ní àwọn kìrìsìtẹ́nì sọ pé yọkan ni ó dẹ̀ lé wọn ìfẹ́ ìfẹ́wé nínú oko àfẹ́ nǹkan bẹ̀ nígbà táwọn mùsùlùmí dé ọ̀dọ̀ ẹ̀ ìbéèrè kan náà ló béèrè lọ́wọ́ wọn ìyàwó mélòó lèèyàn lè fẹ́ lọ́dún náà sì ti wọ́n ní mẹ́rin ni mẹ́ẹ̀nà ní gbogbo ẹ̀ ó ní ìró èmi ní ìsìn pé ìyàwó 30 ni mo ní kọ́ ayégbà yẹn tún lè fẹ́ jù bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n kó lẹ́rú ní kúkú fẹ́ ìyàwó 30 lò nítorí wípé kúkú níyàwó 30 ó dẹ̀ jálágbára ó jálára àwọn alágbára ńgbà yẹn ó dẹ̀ accept pé ńgbà tí wọ́n ti ní òun lè kó ìyàwó 30 òun wọnú mùsùlùmí ló fi gba mùsùlùmí ẹ̀dẹ̀ mọ̀ pé gbogbo ìgbà yẹn nǹkan tálágbára bá ti gbà gbogbo ayé ló máa gbà ọmọ àbílí pé bẹ́ẹ̀ lọ́nà ibi tí mùsùlùmí ti dúró nìyẹn. ibi tí wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ pa ẹ má bìí ibi tí wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ pa nígbà yẹn níjẹ̀bú Òde lẹ́ni ibẹ̀ náà ti ń gbé mọ́tò Ìlọrin Ìjẹ̀bú Òde ni mùsùlùmí ti lọ sí Ìlọrin. ẹ fast check me. I'm open to fast checking. ẹ jẹ́ kí n fact check in this way now bẹ́ẹ̀ ṣe wà yín sìn ẹ jẹ́ ká rewind lọ sí bíi 18th century or bóyá ayé àtijọ́ kẹ́ jẹ́ jagunjagun sìn kẹ́ wá kúrò ní ìletò kan kẹ́ lọ jagun ní ìletò míì kẹ́ wá borí wọn ní ìletò yẹn tẹ́ bá tẹ̀dó síbẹ̀ yẹn tí ó bá wá di pé ẹ ti gbilẹ̀ ọmọ olúbo náà máa pè. ẹ ṣe ọ̀rọ̀ gidi ní ìbéèrè tẹ ìbéèrè yẹn ẹni sùn lọmọ sálẹ ẹni sùn ẹ má dá sí àṣà yẹn pín sọ́nà méjì sá tẹ́ ẹ bá kọjá àyè yín ọmọ olúbi tí wọ́n bí yín sí yẹn náà. gẹ́tẹ̀ ìjọ tẹ bá ti ta sí àjẹrẹ. ẹ kó wọn lẹ́rú bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ gẹ́tì ẹ̀jẹ̀ gàba lé wọn lórí ẹ gbọ́ bí mo ṣe. aṣọ àjẹjẹ yẹn answer question yẹn báyìí ni ìwọ tó gàba dé wọn lórí tó wá jẹ ọba tó tẹ̀dó síbẹ̀ ó ń ṣe ọmọ ìlú yẹn ọmọ tó bí síbẹ̀ lọmọ ìlú yẹn but still yet ó yóò lè kàn wọ́n. ẹ ti dáhùn question mi ẹ má sọ̀rọ̀ lọ́mọ ẹ ti dáhùn question mi. ó ti tọ́ Mr. Fada ẹni sùúrù Sister Maureen. ẹ ti dáhùn question mi. aṣáájú mo wà ń bí ẹ ní gbogbo dákẹ́ mò ń gbọ́ ni. I love that answer. ẹni sùúrù Bufana sir ẹni sùúrù ẹgbẹ́ lè ó important àwa òde lu òyìnbó rí ṣùgbọ́n aláwọ̀ èèyàn bẹ́ẹ̀ adẹ̀ ń gbọ́ lóyìn ìlú òyìnbó. wọ́n ní UK ti ṣòfin ní ìsìn ó ní ọmọ tí wọn bá bí ìyá ẹ̀ tí wọ́n bá trace ìyá àti bàbá ẹ̀ tí wọ́n bí wọn sí bí ìyá ẹ̀ mẹ́ta sẹ́yìn tí wọn bí wọn sí ìlú UK
tó bá dẹ́ pọ́nmọ́ yẹn lọ bí síbi tó bá ti dáràn wọn á gba pálí wọn lọ́wọ́ ẹ̀ máa deport wọn àti ìyá àti bàbá ẹ̀. That's correct. ẹ wá sọ fún mi ní ọmọ Ìjẹ̀bú ní kúkú. ẹ tútú story nǹkan tẹ́ sọ ẹ tútú sọ. sísá mọ́ni ẹ̀ bá dá wọn lóhùn. ẹ dá mi lóhùn mo fẹ́ gbọ́. sísá mọ́ni ló wá lóyìn gbé mi ò sí lóyìn bó sísá mọ́ni ẹ̀ bá ṣàlàyé fún wọn. ẹ bá wọn sọ because ẹni ọ̀rọ̀ UK kọ́là ń sọ bí ẹ má jẹ́ àdá ìbá ìtàn. Wàsíù ọ̀rọ̀ Ìjẹ̀bú Òde Awujale case là ń sọ. The issue is this. Lágbádá kan síbi kan lókè ẹni sùúrù àwọn ọmọ Fúlàní tí wọ́n bí sílẹ̀ Yorùbá nìsín kí ló tẹ̀ sọ pé Fúlàní ni wọ́n kọ́ gbàlú wọn lọ. Yorùbá ni wọ́n. ẹ jẹ́ sọ fún yín aṣáájú Sister Maureen. Àwọn fans Wasiu wọn lọ fẹ́ pa Wasiu láìtọ́jọ́. Ibi tí mo fẹ́ ká dé gangan láṣẹṣẹ. Àwọn fans Wasiu lọ fẹ́ pa láìtọ́jọ́. No. Ẹni sùúrù Bafana. Ṣẹ́rí kó bá jẹ́ ṣẹ́ni kọ́lọ́ dájú mi. Olóbùkún pọ̀ jù náà àwọn fans Wasiu yẹn o, àwọn ló ń tì. Ṣọ́ọ̀bù èyí yín. Because ẹ wà tìyàn sí nǹkan téèyàn ò bá fẹ́ ṣe. Ẹni sùúrù Bafana ẹni sùúrù. Kẹwàá aṣọ ọlọ́pàá lọ sí ẹni sùúrù Bafana. Village tẹ̀sán sí yẹn. Jẹ́rí nǹkan tí Ìjẹ̀bú wò. Kò lè tìyín náà. Ẹni sùúrù Bafana. Nǹkan tó wà nínú ẹ̀ tó fẹ́ ṣe ni. Ẹ gbọ́ mi, ṣé àmọ́ pé ńgbà mi máa ń wà ọtí ẹni tó mọ ọtí ẹ̀ ló ti ṣe nǹkan tó fẹ́ ṣe o. Kò lè fojú àwọn èèyàn ló ń ti Wasiu especially on fancy ẹ jẹ́ kí n kọ́ bọ́ ilé mi. Mr. Olao ẹ mọ̀ pé Wasiu ti ń to kinní ìbọ̀ kì í ṣe 20 years. kò tó nǹkan kan ẹni sùúrù ẹ mọ̀ láti jẹ́ bó ṣe jẹ́ kí Wasiu tó fi lè débẹ̀ nǹkan méjì ni ẹni sùúrù Bafana ẹni sùúrù Bafana àkọ́kọ́ mọ̀ pé tí Wasiu bá jọba Ìjẹ̀bú Òde dàbí ọba tí kàkúmọ́ ṣe bùbọ̀ tó wà níbi tóoro yẹn àti tọ́jà ta síwín tí Wasiu bá jọba ǹjẹ́ tọ́jà á pọ̀ bàjẹ́. ẹ máa sọ pé máa dàbí Rashidi Ìwò. That I agree with you 100%. Terry, ìyẹn mo accept, but èmi ò fẹ́ kó jẹ ọba torí wípé wèrè la fi wo wèrè. èmi ò fẹ́ kó jẹ ọba because mi ò rí quality leadership lára ẹni. To be honest with you, nǹkan tèmi wá fight bíbá ẹlẹ́dì ni pé àwọn fans ẹ̀kọ́ Wasiu fún ara ẹ̀. Fún ara ẹ̀ gangan. Ó lọ́ọ̀bù ẹ̀ ó ní ipò ọba dára o. Ṣé wọ́n ti lọ jẹ oyè tí aláàbò. Ẹ̀wọ̀n èjì ẹ wojú ẹ̀ nígbà tó kọrin ipò ọba dára nítorí bá yẹ ohun tí máa débẹ̀ o. Ẹ gbọ́ ilé náà Mr. Ọlá ọba abi tí Wasiu lè jẹ tí ayé ò ní mi lọ́wọ́ wò tí ò dẹ̀ ní dájà lẹ́sìn sọ fún yín. Ọba ọ̀gbẹ̀rẹ̀ nítorí kò sábà lọ́gbẹ̀rẹ̀ Awujale ló kírètì ẹ̀. Kò wá ní possible ẹ jẹ́ sọ reason why. Owó òfẹ́ rú ọba bẹ́ẹ̀ yẹn. Ó ṣe first class. Ẹ jẹ́ sọ reason why tó ṣe lọ wò kó lọ yọ olúwo kó mẹ́ kó jẹ tolú kó jẹ ti wò. Kò tán mọ́ wò. Tẹ́bárẹ́gbẹ́ ló folú ló fi Rashidi síbẹ̀. Eléyìí ọ̀fọ̀gùn state náà lè fohùn náà síbẹ̀. Àyọ̀rọ̀ Ìjẹ̀bú gbà yẹn. Ẹ mọ mistake tí Wasiu ní ni pé Wasiu believe pé with owó ọ̀gbẹ́ni yẹn ya wèrè gan tó bí ọ̀rẹ́. ẹ mọ nǹkan tí problem tí Wasiu ní Wasiu believe pé òun ti ní owó tó àwọn kan kò dẹ̀ mọ̀ pé Ìjẹ̀bú ìjọba bá fẹ́. Because right now àwọn Ìjẹ̀bú ń béèrè pé kí ló ṣe nínú ìlú àwọn kí ló ṣe fún àwọn nǹkan méjì máa sọ fún yín ẹ bí pé kí ni nǹkan méjì tẹ bá fẹ́ joyè ń jẹba fẹ́ ṣe òṣèlú ìjọ ẹ lọ máa pè tán ẹni tó kọ́kọ́ ìjọ ẹ lọ máa pè tán ẹni tó kọ́ bá ìyá yìí sùn Ìjẹ̀bú tó disvirgin yà yín Ìjẹ̀bú nítọ̀ lọ́wọ́ gan mọ́ ń sọ̀rọ̀ ẹ gbọ́ ọmọ sí ṣẹ́mo tẹ́ bá wà ń Jẹ̀bú ọmọ sí ẹ̀ wà tẹ́ bá wà ń Jẹ̀bú inú mi dùn aṣáájú tí gbogbo bá jáde lálẹ́ tẹ́ bá kọ́ bàbá yẹn tani bá rẹ̀ ń lẹ̀ ọmọ lágbájá kiri agbólébo èsì bá rẹ̀ ọmọ ilébo ṣọ́ọ̀mù èyí yín ṣẹ́rí ọmọ agbólébo sí wọ́wà. ṣẹ́rí Wasiu ó bìlíìfì pé òun lówó kò dẹ̀ mọ̀ pé àwọn tó máa ṣẹ́wó Wasiu ní òkìjìn lówó ẹ̀ níwájú àwọn kan Jẹ̀bú tọ́ọ̀dẹ̀ pariwo. tó bá gba olówó ń Jẹ̀bú ọ̀pọ̀ alálẹ̀ bùrọ̀ Wasiu sí nọ́mbà 50. Wasiu ní owó tó ládi first born Ṣùbọ́mi Balógun kò ní owó ẹ̀ lọ́wọ́. I agree, that's true. But ṣẹ́rí fake life tí wà sí ibi. Lugakan gan-an. Bàbá ẹ̀ ni Lugakan ti pọ̀ jù ẹ má mention Lugakan. Lugakan. Ṣẹ́rí ọlọ́wọ́ Wasiu olówó sókàsì. ẹ̀rí nǹkan tẹ́mi kan fẹ́ ni pé káwọn ìdílé méjèèjì yẹn constant grand wọn. Wọ́n ti mọ́ bá wọn kọ́kọ́ announce ni wọ́n ti jẹ́ ọba wọn rẹ̀. Àwọn Bafana wo TV lánàá ni. No. Gbogbo wà ní palace àtọ́. Wọ́n ti píìkì ọba wọn.
wọ́n ti mọ́ bá lánàá wọ́n ti ń wúre fún náà. bẹ́ẹ̀ but kí ló wá dé tí fídíò kan tẹ́mi wò lẹ́ni tí olórí ẹbí kan sọ wípé àwọn ò lè ní kí Wasiu ó di nìyẹn ok ẹ má kọ tàlàyé tí fọ́ fún wa ní 2025. aṣáájú nǹkan tí mi ìbá ti wà kọ́rẹ́ kí wọ́n dì rẹ̀. ẹ lọ wò dáadáa Bàfánà ẹ máa rí i Aṣíwájú agbádùn yín o. aṣáájú ẹjọ mo fẹ́ kẹ́ tàn wọ́n létí nǹkan kan ẹjọ mo fẹ́ kẹ́ tàn wọ́n létí nǹkan kan kí ló dé tá a fi wá ní ẹ má gbé mi ní mú wọn dá ìwé dà wọn ẹni bóun mi ò play ẹ má gbé mi. wọ́n ní kí ló dé tí tangerine méjì o. tangerine méjì náà ti ṣe ìkànnì báyìí kó ló ṣẹlẹ̀. Tangerine mo ti bèrè lọ́wọ́ yín kí ló jẹ́ tangerine. Tangerine méjì kí ló dé. Méjì ló máa ṣe báyìí ni ṣẹ́rí náà méjì lọ́sẹ̀ máa dífá èyí tí ìkíní ẹ̀ kún wọn àbá lọ́sẹ̀ máa ń pè lẹ́ Yorùbá. tí òṣùwọ̀n ẹ̀ bá kún. tó òṣùwọ̀n bá kún náà because ìdílé méjèèjì wọ́n ti ń kọ́ lọ fàyọ̀ kọ̀ọ̀kan lẹ̀ because Ìjẹ̀bú òun lo Ifá ìdílé ló máa ń mú ìkọ̀ọ̀kan jáde so tí ìdílé ìkọ̀ọ̀kan bá ti wá méyàn jáde wọ́n ṣẹ̀ máa dífá ta ló ní òṣùwọ̀n tó pọ̀ jù àtẹ̀mí gígùn nínú wọn èyí tó bá ní ẹ̀mí gígùn ló máa fà á lẹ̀. on a lighter note ṣé kò yẹ kémi náà lọ contest for baba. torí TikTok ní mi ẹ lè ní mi sọmọ Ìjẹ̀bú Òde. so ẹ fẹ́ lọ contest ọba àdúgbò ìsúwètò ìpele àbí ìsúwètò Ìjẹ̀bú Òde Ìjẹ̀bú Òde o ajá gbàdúrà. Bàbánà ẹ má wọlé ọmọ àbìdí pọ̀ tẹ́mọ́lẹ̀. wọ́n fún Bùfánà àti gbàgbé báwọn ṣe lówó tíkẹ́ẹ̀tì lọ nǹkan tí mo ṣì wà lórí stand mi. Bùfánà Wasiu fans ni Wasiu fans ni Wasiu fans ni. no ẹ wo bí ẹgbọ́n tí mo sọ wípé mo ní kò ní leadership quality ó dàbí ẹni pé ẹ listen sí àwọn nǹkan tí mò ń sọ. jí ó dàbọ̀ ẹ kí wọ́n níbi iṣẹ́ o. kò wá láti ìdílé méjèèjì. kì í ṣọmọ Ìjẹ̀bú ẹ máa sọ pé ìdílé méjèèjì kì í ṣọmọ Ìjẹ̀bú. ìyẹn lèmi ibi tèmi dúró sí látẹ̀kan ni. èmi sì bá yín pò ọmọ Ìjẹ̀bú Òde ni. kì í ṣọmọ Ìjẹ̀bú Òde. tó mọ̀ pé òun ò lẹ́tọ̀ọ́ sí nǹkan kí ló wá dé tó wá jà fún ní ò lẹ́tọ̀ọ́ sí nǹkan. ṣé ẹ mọ̀ tó bí nínú tó fi lọ fọwọ́ dá plane dúró. tèmi nǹkan tó gbé lọ́dọ̀ Tinubu nìyẹn kò fẹ́ ṣe bẹ́ẹ̀ ni wọ́n ní Tinubu ní kò gbọdọ̀ jáde mo rántí wọ́n nígbà tó kúrò bẹ́ẹ̀ ló lọ ganu sí plane. aṣáájú ṣẹ́rí most people aṣáájú ẹni sùúrù Bàfánà ẹ̀jẹ̀ ẹni sùúrù ṣẹ́rí most people understand Ìjẹ̀bú kinship ṣẹ́rí even ẹni tó bá wà nígbà tó bá rántí ìgbà tí Olúmọlúsì tó wájà tí gbégbé. agọ́wòye. no ọba Ìjẹ̀bú ṣé mo pé for 47 years mo ọba ń jẹ because Olúmọlúsì sínú Àwùjalẹ̀ pẹ̀lẹ́ because Olúmọlúsì even àwọn showcase gbogbo wọn àwọn Adénúgà wọn gbìyànjú wọn ò lè lo politics lórí ọba ní Ìjẹ̀bú-land. ṣé Olúmọlúsì ló ń jẹ́ ní àbí Orímọlúsì sorry thank you for the correction ṣé mi yé ṣẹ́rí. wọ́n ní 25 years ni o kì í ṣe 47 years. no táwọn sọ bẹ́ẹ̀ it's more than 25 years. sọ fẹ́ nìyẹn kó padà lọ lé kó lọ tútàn béèrè. ìgbà tó wájà tó ní kégbé tẹnìkan tó wà lọ́wọ́ lérè fi náà bọ́tà ń sọ̀rọ̀. 1977 ló ṣẹlẹ̀. èmi mo lè gbé wá gbé sógbé kọ́gi. kò sẹ́ni tó mọ ibi tó wá sí. tó ẹ rí òkú ẹ̀. mo rí òkú ẹ̀ nítorí ẹ̀ lọ ṣókàsì gbìyànjú ọba mọ́ ọ̀fù ṣẹ́rí ó pẹ̀lú nǹkan Àwùjalẹ̀ ṣẹ́rí gbogbo kíní Ìjẹ̀bú ọ̀tẹ̀ pọ̀ gan but kì í ṣe ọ̀rọ̀ téèyàn lè sọ lórí social media. wọ́n bá yẹn wọ́n ti jẹ́ ìsìn àwọn ní wọ́n ṣẹ̀ jẹ́ ni. mo dúpẹ́ lọ́wọ́ yín for giving me the opportunity. Bùfánà bàbá náà ní sùúrù ọ̀npọ̀lá Mr. Láyé ẹ̀jẹ̀ mi parọ́ kan mọ ní Islam náà máa gbọ́ o ẹ̀sọ́ tó tọ́ o ṣé wọn ti Àwùjalẹ̀ tó kú yìí ṣọ́ba ni àbí figurehead. Àwùjalẹ̀ kì í ṣọba mọ́kànfìyà ni. torí wọ́n ti yọ kí ni ló yọ bọ̀bọ̀ ọmọ Ìjẹ̀bú Òde yìí náà ló yọ. Ọ̀nàbànjọ́ gbà yẹn ní 1981. wọ́n ṣe fẹ́ gbé MPN wá sọ MPN Buhari sọ fún wọn ní 1984 wípé ó lẹ́yìn Ìjẹ̀bú ó ní mọ̀mọ́ pẹ́ ti yọ Àwùjalẹ̀ o ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ fẹ́ lòmíì síbẹ̀ o torí àlọ́ ìfẹ́ gbé MPN wá sí Ìjẹ̀bú ṣé Ìjẹ̀bú gbà lọ́wọ́ ẹ̀ ó tẹ́sí ni. but ìgbà tó ń yọ ọba
tó dẹ̀ ṣe This one Obanjo, God bless you. tó ń play role ọba títí tó fi kú. ọ̀nkú ṣe bẹ́ẹ̀ gbọ́kàn tá a sọ ní ìsìn náà o. wọn gbọ́dọ̀ fẹ́ lù mí síbẹ̀ wọ́n dẹ̀ tẹ́yìn bá sọ̀rọ̀ ńgbà yẹn tẹ́yìn bá sọ̀rọ̀ ńgbà yẹn pé rọ́ ó ṣe kíní kan ọ̀tá gbọ́kàn pé ilẹ̀ jẹ wọ́n. Cherry, aṣáájú. Bẹ́lá tó ya wèrè jù gan wọ́n sọ yẹn lẹ́ látòrí òkè. Sẹ́yìn ìlú ẹnu orin ni. Aṣáájú, Cherry jọ́ tí ọba ti mú Wasiu jẹ̀gbá tí oníbọ̀ fìbà bọ̀bọ̀ tọ́gì ẹ̀ tó ti jọba. Ní ojú Wasiu náà ti wà ní. Lẹ́yìn oníbàyẹn ní kan àti Saheed náà torí Démọ́lá ló ẹ̀ tẹ́tù. Elégùṣì. Démọ́lá ló ẹ̀ tẹ́tù. Bẹ́ẹ̀ni. Torí Démọ́lá jẹ́ PDP. Saheed gẹ̀dẹ̀dẹ̀ APC ni. Ọmọ Tinubu dẹ̀ ni. Saheed náà ni Démọ́lá náà. Òun náà ni Démọ́lá. He was ẹ̀gbọ́n ló yẹ kó jẹ́. Ẹ̀gbọ́n ló yẹ kó jẹ́. Ẹ̀gbọ́n náà. Ẹ̀fọ́ torí bẹ́ẹ̀ yẹn jẹ́ PDP. Wọ́n kà fásitì. Ẹ̀gbọ́n tí wọ́n yẹ ìdá inú ilé kan ló ti wá náà. Yes, wọ́n kà fásitì. Ọmọ ọba ni wọ́n yàn. CAPC ló dẹ̀ sọ. Ọmọ bàbá kan náà ìyá kan náà ni wọ́n. Ó ní tóun bá padà. Ọmọ ìyá kan náà bàbá kan náà lọ méjèèjì. Tóun bá jọba yẹn tán òun á padà sí PDP o. Wọ́n ní wà ní singlet àti boxer ló bá ẹni sùúrù sà singlet àti boxer ló wà ní díẹ̀ tó fi dé kóòrò ọkọ̀ tó fi lówó. Ok sir, ó dàbọ̀. Ẹ ṣé mo dúpẹ́ o. Bye sir. Ó dàbọ̀. Ẹ̀jẹ̀ lọ́wọ́ Wasiu kó má lọ dó sẹ́nu play lọ́la o. Ó ń ṣe fáànì ẹ̀. Ó lè ti lọ dó sẹ́nu play lọ́la o. Ìjẹ̀bú a play tó ti lọ lélẹ̀ yìí o. Ọlọ́tẹ̀ ní ẹjẹ́ kó jẹ́. Ọmọ wa ni ẹjọ́ jẹ́. Irú kí leléyìí ọmọ ní fowó ṣe ó dẹ̀ ti rí sìn. Olómọ ewúrẹ́ dúdú. Àwọn fáṣẹ kan sì sọ pé Tinubu ti pàṣẹ bó kàn rẹ̀ ní Tinubu pàṣẹ Ìjẹ̀bú àìmọye jẹ́ pé ó máa yẹ̀yẹ́ Tinubu pẹ̀lú àṣẹ wèrè ẹ̀. Ajẹ́pẹ́ Tinubu fẹ́ ní ìhòòhò nìyẹn ó fẹ́ ní ìhòòhò ọjà. Mo ní tírẹ̀nì Wasiu wà lọ mú dání lọ́la. Ṣé ẹ rí àwọn olùkọ́ wà tẹ́ pé ẹ lè tọwọ́ bọ̀. Babangida ẹni sùúrù Babangida Ìjẹ̀bú sísá mọ́rí tálẹ̀mọ́ tí ò jẹ́ kí Babangida ti kú látijọ́ yìí. Èmi ò mọ kílẹ̀ mi. Ìjẹ̀bú náà ni Ìjẹ̀bú ni ìgbà tó lọ mú wẹ odò kan mọ́ lọ mú wẹ odò yẹn ni odò tó lọ mú wẹ. Babangida Babangida rárẹ̀ ni ó máa rú lùgbàlùgbà kó tó kú. Mr. Morin tẹ bá dẹ̀ fẹ́ ogun ká kò sí ìlú ní gbogbo ilẹ̀ Yorùbá tó ní tó jẹ́ gbogbo. Kan bá bujú ẹ wáyé títí ẹ bá ẹ. Ìjẹ̀bú kó bọ́ ní ẹ̀pẹ̀rẹ̀ ṣó lọ́gì. Ẹ tí mọ mi o ẹ kálẹ̀ ẹ káàbọ̀ ẹ bá wa dá sí ètò. Ẹni. àrò bolúkọ́rọ̀ yẹn wọ̀ yìí lára ẹ̀ tí ẹ̀ ráyè dá tèmi Ìjẹ̀bú gbó tọ̀rẹ́ méjì kó ìjà lọ sí ààfin ọkùnrin lórí níwájú ọba. Sísá tèmi ló ń sọ̀rọ̀ yìí. Fúnkan tí ẹ wá fẹjọ́ mi sun kábíyèsí yẹn fúnkan tó lè sọ yẹn màá wá ṣe. Ṣé ni mo gbà ìyàwó ẹ̀ ni mò ń yọ fẹ́ tẹ́lẹ̀ màá wá gbà ń sìn kó wá wo nǹkan tó wá ṣe. Ìjẹ̀bú gbó. No dare them o. Àwọn big powerful men Ìjẹ̀bú gbó ni mò ń sọ tí n bá dárúkọ wọn tẹ́ mọ̀ wọ́n dáadáa o. And Alhaji MC man tẹ bá tún wòran kò sí ìlú ní gbogbo Ìjẹ̀bú land tó lówó tó olówó Ìjẹ̀bú gbó ló pọ̀ jù ọ̀n lọ́lọ́wọ́ jù. Ó tọ́ lè sàn. Ṣebí bẹ́ẹ̀ náà ló gbọ́dọ̀ jẹ́ tiwa. Àwa náà máa ń gbọ́ bẹ́ẹ̀ àwọn gan-an wà fashionable jù gan. No, Ìjẹ̀bú Òde ló wà fashionable. This is it. Ìjẹ̀bú Òde ló wà fashionable báyìí. If there is one thing I love about Ìjẹ̀bú Òde erojúde ọba yín yẹn is the best in West Africa. But Ìjẹ̀bú Òde kọ́ ló kọ́ ṣojú ìjọba náà. Ìjẹ̀bú Òde kọ́ ló kọ́ ṣojú ìjọba. Ọlá ẹni sùúrù wọ́n tún Stephen kọ́ṣẹ́ wá sáà ìdìbẹ̀yẹn náà ọ̀pọ̀lọpọ̀ ń bìlíìfù ìpójúde ọba yẹn mùsùlùmí lónìí irọ́ ni o kúkú ló gbé láwà níwọ̀ o kì í ṣe tẹ̀lé rárá. Ara tẹ̀ ń dá ti last one yìí. a ti ń ṣètà ọba tí wọ́n tó wá ta mùsùlùmí fún kúkú o ìta ọba ni o. Wọ́n gbọ́dọ̀ bàjẹ́ bí ìyá lẹ́ ń gẹ́ bẹ́tà sí. Bọ̀ ẹ dúró ó dà pé ẹ̀ ń sọ lẹ́ẹ̀kan pé ṣé Ìjẹ̀bú ni Wasiu àbí Ìjẹ̀bú kọ́ ni Wasiu. Bẹ́ẹ̀ni. A nídìí. Lórí platform tí mo ti ń bọ̀ sí lọ́dọ̀ Àjọkẹ́ Naija Style. Okay. Máa nǹkan ti wọlé ó lọ́mọ Ìjẹ̀bú ó sọ gbogbo ẹ̀ ó ní bàbá ẹ̀ ó lọ́mọ Fìdípọ̀ tẹ̀ ni. Àǹtí alájẹ́bí ẹ jẹ́ bá mi mẹ́sẹ̀jì Àjọkẹ́ ẹnikẹ́ni ẹ máa bọ̀ nbí kémi àjẹjọ́ wa mú kan lẹ̀. Aṣáájú èyí ti pọ̀jù ní wà lẹ́kùn. ó máa sáré ṣẹ̀sìn alátajọ sí. ṣe mọ̀ pé níbi tí afọ́jú bá pọ̀ sí bíi tiwa báyìí tó lójú kan bá wọ ọbẹ̀ báyìí ọkọ̀ máa mú gbogbo wa rìn lọ sórí rélùwé. MC mọ́mì ó dàbí ọmọ Ìjẹ̀bú ní ìmọ̀. Odò lélẹ̀. Ní ìṣèjẹ̀bú ṣùgbọ́n Ìjẹ̀bú ló tọ́ mi.
ok ó ti tán ẹni tó ní Wasiu ọmọ Ìjẹ̀bú kó wá sọ agboolé anífowóṣe níjẹ̀bú irú kílẹ̀ ní ọmọ anífowóṣe. mọ̀rí ìṣọmọ ẹ pé Wasiu ti change orúkọ ẹ̀ lánàá Adésọyà ńgbà tó sọ fún pé kó sọ bíi ti. Adésọyà kẹ. yes. Adésọyà ọmọ Adésọyà Ìjẹ̀bú Òde ni gbogbo èèyàn Adésọyà olórúkọ ẹ ti di anífowóṣe Adésọyà. kò possible ẹ̀gbọ́n mi. ayé ti bá bọ̀ láì ganu sí gidi gan. ó wà nínú lẹ́ka ó ganu sí gidi gidi lóde. ṣé ó ní ìmọ̀ tó fẹ́ jẹ́ nídìí ọba yìí ló ti jọba náà ó bá orin ni. ìṣẹ́rí nǹkan tí ò yé gbogbo yín ni pé ṣẹ́rí ńjọ́ tí Wasiu ti lọ wọ ìpè bí lórí ọmọ ọba nínú ti ń bí àwọn Ìjẹ̀bú. MC ó pàtẹ ọjà lẹ̀ fún ara ẹ̀ ní ìbí fún. ó fi hàn wá náà wọ́n lówó pè bí. ẹ̀yin fúnra yín náà lè wọ pẹ̀bí nínú yàrá yín nísinsìnyí tá a bá yín kírètì. wọ́n ní Adétayọ̀ Adésọyà he wrote on the form. ẹni sùn ṣẹ́rí problem yẹn báyìí ni. bọ́ọ̀ wọ́n support Ìjẹ̀bú náà Sister Maurice báyìí ni ṣẹ́rí Wàkúùsù ọmọ Fìdípọ̀tẹ̀ gangan ni òun ló lé Wasiu kúrò ní Fìdípọ̀tẹ̀ gbà tí yẹ sọ pé ọmọ bó ní bá rẹ ní Fìdípọ̀tẹ̀ because anífowóṣe ló ń jẹ́ kò dẹ̀ sí tẹ́lẹ̀ ẹ̀gbọ́n mi anífowóṣe ìsàbẹ̀kúta. ẹ̀gbọ́n mi ẹnisa aṣáájú ẹjọ ní sọ aṣáájú so wa ní anífowóṣe igi jẹ́gẹ́dẹ́ Wasiu. ṣe ẹ̀gbọ́n mi Wàkúùsù wa bè lọ́wọ́ ẹ̀ ń gbà yẹn. owó orin tó kọ pátápátá ilẹ̀ ń lò against ẹ̀ báyìí. àwọn orin yẹn ló work against ẹ o. ẹ má gbọ́ mi Sister Maurice ibòmí ìjùkú Fìdípọ̀tẹ̀ yìí. Wàkúùsù wa bè lọ́wọ́ ẹ̀ pé níbo ni ilé bàbá ẹ̀. ṣe rí nǹkan tẹ̀ ń sọ yẹn ní ìsìn òun ní pé tí wọ́n bá gbàgbé social media ò lè gbàgbé. láyé so ìgbà tí Wàkúùsù béèrè yẹn lọ́wọ́ ẹ̀ ló fi sá lọ sí agboolé Adésọyà. ok àwọn yẹn dey accept ẹ. mo accept ẹ because àwọn yẹn kọ̀ dákẹ́ ni because agboolé Adésọyà inú mi dùn aṣáájú àwọn àti bá parọ́ Professor Abiodun Adésọyà SCN ó ti kú lẹ́ni àbúrò ẹ̀ ló jẹ́ Adésọyà yẹlẹgbọ́n wọn sí èmi àwọn gangan ni ọmọọba Ìjẹ̀bú. ló bá tán. tó ibi tí Wasiu tí wàá jẹ́ Adésọyà la fẹ́ rí. mistake tó dẹ̀ ń ṣe pọ̀ gbogbo passport ẹ̀ gbogbo nǹkan tó fi ń travel anífowóṣe ló ń lò ẹ lọ gbogbo document. irú kí lè yí ọmọ anífowóṣe. ẹjọ sá ṣe rí nǹkan kan tí mo mọ̀ lóńdó ọmọ Oǹdó òkè sùtà mọ rí àbí mo parọ́. oníkàlùkù àmùbọ̀n ti wá náà wà máa lébè ní wọlé bí bàbá dédé. Sister Maureen ẹ bá mi gbé Dànsíkì àbí kí ló kọ òkè kó wá sọ tí Wasiu ti jẹ́ ọmọ Ìjẹ̀bú Òde fún wa. ta ló ń jẹ́ Dànsíkì ẹ̀yọ́ kan. àbí kí ló kọ mi ò lo glasses mi. àwọn fámìlì òun lówó yọ àná ni ẹ má dá wọn lọ. bọ́ ó yẹ káwọn fámìlì bàbá ẹ̀ kan mọ́ra wọn. bọ́ ẹjọ́ sáwọn ẹbí wọn ò lè jáde kó tiẹ̀ jáde àwọn tó jẹ́ lineage wọn kó tiẹ̀ sọ̀rọ̀. mo tún fẹ́ bèrè question kan bí báyìí látijọ́ tí Wasiu tí bàbá ẹ̀ ti kú ṣé fẹ́ sọ pé kò pọ̀ sí bàbá àwọn ní ẹ̀gbọ́n nàbí kò láàbúrò. nǹkan tí èmi sọ nìyẹn mo ti bèrè kí nìyẹn bí yìí náà. Mr. Ọlá ẹ jẹ́ kí n sọ bó ṣe rí fún yín ẹ lọ wo sórí Jésù àti sórí Mọ̀ọ́mọ̀ gbogbo àwọn fámìlì wọn parẹ́ tọ́lẹ̀ kan náà ni. má má ṣe. ọmọ fc kí ló dé náà kí ni wọn ló ṣe ẹbí mi ni mo ṣe. aṣíwájú ẹbí mi ni mo ṣe. ìyẹn ti pọ̀ ju o. kí lè ṣe tèmi fi kẹ́ aṣíwájú yẹn pọ̀ o. jésù jọ́mẹ̀ máa fi ní wọlé níbo àti ní ìfọ̀yọ́. aṣíwájú aláàjì wá àgbẹ̀yẹ̀ wà ọ̀rọ̀ Wasiu lágbé wá ti Ìjẹ̀bú Òde dáàbò. àlejò obìnrin làlájà. but Wasiu is from Ijebu Ìjẹ̀bú Òde. Ìdẹ̀wò ẹ fi rẹ ẹ má wọrí yóò yìí máa wá kí ló jẹ́ Ìdẹ̀wò ṣé àwọn agbolé kan wà tó jẹ́ Ìdẹ̀wò Ìjẹ̀bú Òde. ẹ mú Sister Maureen wọ́n yìí máa gbé gbogbo Ìjẹ̀bú Òde fún un lórí gbogbo Ìjẹ̀bú ẹ má wọrí. orí Ìdẹ̀wò kan odò rágùsẹ̀ ni odò gbáwó jọgàn ló ti wá dé play. wọlé o. tó bá yá lóun wá ní mọ́jọ́dá Ìjẹ̀bú waterside dé play ojú ẹ̀ ń ta mi má máa ó lè jẹ́ Ìjẹ̀bú èmdòdò. àfojòbí Ìjẹ̀bú òǹjòjò àfojòbí àtòjòbárọ̀. níbi díjẹ. èèyàn ti sọ̀rọ̀ ó ní of course is from ó lè ti ní ẹbí òun ni ó yá wá sọ̀rọ̀. ẹ bá gbé sókè. is from Ìjẹ̀bú Òde. ẹ jẹ́ kí n sọ kalẹ̀ ẹ jẹ́ bá mi gbé ẹ jẹ́ ìwò Olisa of Ìjẹ̀bú Professor Adésọyà younger brother was Wasiu was never in the picture. mo máa ní ọ̀rẹ́ kan lórí Facebook. Sister Maureen
kí bàbá ẹ̀ tó type kí mo sọ pa Professor Adesanya tó kú ìyàwó ẹ̀ is a judge in Lagos State High Court ẹ̀gbọ́n mọ́ sí mi ní òun ló yẹ kó jẹ tó fi ṣebí mo sọ ní sì kí eré tó type so ibi tí Wasiu ṣé ó fẹ́ mọ agboolé ìyá mi jù mí lọ ni. Dẹ́tọ́lá Dùkẹ́ ń bọ̀ lọ́la mo máa pẹ́ sí Dẹ́tọ́lá wa ìfọ̀mọ́ Adésanya. nígbà tí wọ́n fún Wasiu lóyún wá. Dẹ́tọ́lá Dùkẹ́ ìfọ̀mọ́ fún mi kò. ìyá ìgbóyún sá lọ. Adésanya. ọmọ ti dàgbà kan tó gbé wá. èwo lè tún sọ yọ lọ. Wasiu tó yẹ kán fún lọ́rùn palẹ̀ yìí kẹ́. Odùtọ́lá family. Odùtọ́lá ẹ ṣáà fẹ́ ká bọ́ tébù. Maureen ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tẹ́mi fi òpó ṣẹlẹ̀ ni pé Ọlọ́run kan fẹ́ kọ́ Wasiu lọ́gbọ́n ni. When your pride is of the highest order. MC Ọlọ́run ò kọ́ lọ́gbọ́n kan Ọlọ́run ti dán Ọlọ́run ò kọ́ lọ́gbọ́n kankan ó sì tọ́dún fẹ́ káàbùkù ni wọ́n tẹ̀yàn bá ti yó tán bẹ́kùbẹ́kù la máa wá káàkiri ẹ má lọ́rọ́ lọ́rùn kí ló kọ́ lọ́run bí ọ̀rọ̀ yìí. ọ̀pá ni kò dẹ̀ mọ̀ pé Ìjẹ̀bú wọn máa ṣẹ̀ sí Ìjẹ̀bú ni. tẹ́ẹ̀rí nǹkan tó fẹ́ ṣe omi sísá mọ́. When Wasiu mother died, he said the Afa did not go to his father's house at Demo. They came to. No, Demo. Yes, he said it. No, right. No, only the bàbá ẹ̀ wà bí kan ni. No, ẹ̀yin ò right. Ẹ̀yà Àjẹ̀bú. Èèyàn tó kọ́ kínní orí ẹ̀ pé orí ẹ̀ dédé. Sorry babe. Maureen. Your head dédé. Ìgbà yẹn ló pé wọ́n wá ganu sílé òun pé wọ́n lọ sílé bàbá òun. Ẹ̀yin ò lọ sílé bàbá òun. Sister Maureen. Eba àti gbà ní ìsìnkú ọmọ Ìjẹ̀bú ni. Sister Maureen, we are getting something wrong here. Ìyá Wasiu orí màrí sí Ìjẹ̀bú lóòótọ́ ó dẹ̀ bí ọmọ sí Ìjẹ̀bú. Okay. Ìyẹn ni àwọn yóò fi. It's never. So àwọn yóò fi. ẹni sùúrù aṣáájú ẹja gbọ́ lẹ́nu. Àwọn tí ìyá Wasiu lọ rí màrí sí tẹ bá wò ìgbà tí màmá ẹ̀ kú àwọn yóò ta sí wọ́n jà ní àwọn àti Wasiu òjò ní any good rapport. Ìyẹn àwọn ọba kan ẹ̀. Àwọn ọba kan ẹ̀ bọ́mọ ìyá ni wọ́n bọ̀ wọ́n ṣọmọ bàbá. Omi yìí ẹ̀ náà ń pè wọ́n yẹn omi yìí. Ẹ ṣe so ó sì ní family kì í ṣe kò ní family Ìjẹ̀bú because ìyá ẹ̀ rí màrí sí Ìjẹ̀bú náà. Bọ̀ ẹ dúró ṣe rí ìyàwó bàbá mi kan ó gbé ọmọ kan. Bọ̀ ṣé Wasiu nìkan ni wọ́n bí fún bàbá ẹ̀ ni. Àmọ́ ibi tí bàbá ẹ̀ kan wà àmọ́ sítorí ẹ̀ mo ṣe bèrè question. Kò níwájú kò ní lẹ́yìn. Ó bẹ̀rẹ̀ ti ní Wasiu ní gbọ̀ngàn ni wọ́n pè ní ó ta kókó jù bẹ́ẹ̀ lọ. Kọ́kọ́ láwọn ni ó ń lọkùnrin kan ṣoṣo tí yẹ ẹ̀bí ó lè. Àwọn ẹlẹ́fò wọ́n ní Elégùṣì tí ń pè Kábíyèsí torí pé bó ṣe gbé Kábíyèsí ni àwọn ìbáwọn tiẹ̀ ni. Tèmi bá ṣe gbé fún yẹn náà ni òun kọ́ ló yẹ kó gbà yẹn náà ṣe bẹ́ẹ̀ gbọ́n ẹ̀ ló yẹ kó gbà. A ní nǹkan tó ṣẹlẹ̀ sí Rashidi Ìwò àti Démọ́lá àti Saheed Elégùṣì òun náà fẹ́ ta tẹ́tẹ́ ẹ̀ wò. Kò mọ̀ pé Ìjẹ̀bú a máa wò ẹ́ báyìí má tì wọ́n kọ lógiri o wàá jóná lóòyẹ̀ tó bá ti Ìjẹ̀bú kọ lógiri. Aṣáájú ẹ ṣàkíyèsí pé ìgbà tí Wasiu bẹ̀rẹ̀ gbogbo wèrè gbogbo àwọn olówó Ìjẹ̀bú wọ́n dẹ̀ parapọ̀ dẹyọ kan. Ìjẹ̀bú òkè tábà try tiwọn. Wọ́n dúró ẹyọ kan. Sister Maureen gbogbo Ìjẹ̀bú lè máa bára wọn jà ẹ jẹ́ kí bá try tí wọ́n fẹ́ sọnù gbogbo àwọn máa dẹyọ kan ni. Aṣáájú á padà sí ibi ìjà tẹ́lẹ̀ tàbí ẹ̀kọ́ láti lọ gbé. Bí ìtumọ̀ fìdípọ̀ tẹ̀ ni wọ́n máa pàdípọ̀ ọba ọ̀tẹ̀ jẹ́ ni. Ẹ̀dí lè tó àwọn olówó ọmọ àfìdípọ̀ tẹ̀ mọ́lẹ̀. Kò sọ ojúṣàájú yìí rí. No, sórí oní eléyìí tó gbé Fùsẹ̀gbùwà ṣé Fùsẹ̀gbùwà náà pé àgbọ̀rí. Ṣẹ́rí báyìí ní Fùsẹ̀gbùwà a lot of family ló wà lọ́wọ́ bẹ́ẹ̀. Maybe he wanted ọmọ tẹ́mi rò kó fẹ́ ṣe wọ́n wò pọ̀ opportunity lélẹ̀ pé tóun bá ní kó dúró de fìdípọ̀ tẹ́lẹ̀ bóyá another 50 years. Sister Maureen a lot of family ló wà lọ́ndà Fùsẹ̀gbùwà àbí kí ló kọ́ wọn àwọn Adésàn gbogbo wọn wà ń bẹ under ẹ̀ náà ní Ṣùbọ̀mí family Ṣùbọ̀mí wà ń bẹ kí ló kọ́ Ṣùbọ̀mí Balógun under àwọn náà lọ wá. Family mẹ́jọ ló wà lọ́ndà wọn. Family 7 or 6 ló wà lọ́ndà wọn. So wọ́n fẹ́ chance wọn. Ó fẹ́ chance wọn gbogbo wọn dẹ̀ lówó. Àwọn tó ń bá contest lówó jùlọ bí wèrè. Wàhálà wà o. Ládi lásán ọmọ Ṣùbọ̀mí aṣẹ́wó Wasiu tí wọ́n nẹ kọ́kọ́bọ́kọ́bọ́. Ládi. Easy, can you say something please? Kódà ní gbọ́ polo. Easy ẹ kalẹ́ o. Nínú àwọn tó ti lówó rí ní gbórúkọ ẹ̀ mẹ́ tó bá kọjú Ládi. Easy ṣé ká drop yín ni because ẹ sọ̀rọ̀. Mò ń sọ̀rọ̀ dá mi lóhùn. Ẹ kalẹ́ sà. Àwọn bàbá tó ń sọ̀rọ̀ yẹn wọn jẹ́ kẹ́lómi sọ̀rọ̀. Ó kẹ́ sọ̀rọ̀ ẹ má bínú. Ẹ ṣe ẹ jọ gbogbo ohun tí gbogbo wa bá ń sọ ẹ jẹ́ ká ṣe sùúrù. Okay sir. Láti rí i pé
information àti knowledge tá a bá ní lórí ọ̀rọ̀ òun ni ká sọ̀rọ̀ lé lórí. I'm not a fan of Wasiu Ayinde, but narrative ń pé kò ń ṣọmọ Ìjẹ̀bú is not right, is not correct. Okay, sir. So politics nìyẹn, which is normal tó máa ń gbé jáde tó bá ti di ọ̀rọ̀ òṣèlú àbí ọ̀rọ̀ ọlọ́ba, because ọba gan ti di òṣèlú báyìí. So ìdílé mẹ́rin ni everybody mọ̀ pé ó ń jọba Ìjẹ̀bú ló ń jẹ Awujale. So ìdílé Fìdípọ̀tẹ̀ òun ni Wasiu ti wá, whether rightly or wrongly, he is a Fìdípọ̀tẹ̀ man. But kò sí nǹkan tó jẹ́ rightly or wrongly. When you are from Fìdípọ̀tẹ̀, you are from Fìdípọ̀tẹ̀. No, ẹ máa gbọ́, tán láàrin. ẹ máa gbọ́. Mr. Eze ẹni sùúrù. Ẹ jẹ́ n conclude ẹ sọ̀rọ̀ tí yín náà. Ẹ má kó sí mi lọ́rùn, ẹ má kó sí mi lẹ́nu rẹ̀. Ṣẹ́rí mánu yìí is a Fìdípọ̀tẹ̀ man, and that is a very clear case. Àwọn tó ń campaign ní. Ẹjọ Prince mute. Prince is a campaign of calumny. Campaign of calumny ni tó bá fẹ́ báyàn lórúkọ jẹ́. Òun ló máa bẹ̀rẹ̀ ìwọ̀ àwọn campaign yẹn. Ṣé n get ẹ̀ sìn, which is very normal in any political setup. But kò tí ì kan Fìdípọ̀tẹ̀ báyìí. Nítorí Fìdípọ̀tẹ̀ ló jọba àjẹta. Àwọn ọlọ́wọ́ à ń bẹ̀ kí Aníkíláyà tó gbéṣẹ̀ kọ́wọn tó jẹ. Àwọn ló jẹ ṣáájú Aníkíláyà. So bẹ́tẹ̀ ṣe ń tó yìí gan-an tó bá tí Fùsẹ̀gbùà bá jẹ nísìn. Tí Fùsẹ̀gbùà bá jẹ Sister Maureen ẹni sùúrù. Ẹ jẹ́ n parí ọ̀rọ̀ mi. Ẹ jẹ́ sọ ti yín náà. Mo ní kí Sister Maureen ní sùúrù fún yín. Why can't you just keep quiet? Let me finish my and submit. Then you can continue with your this thing. Any question you have, you can ask the question. Because till everybody bá ń sọ̀rọ̀ báyìí, we are not going to really learn anything. The purpose of this gathering is not just for us to castigate anybody, but rather also for us to be informed about what is happening. So, gbélewùwà àwọn yẹn sì tún wà ń bẹ̀ tó sì tún máa jẹ lẹ́yìn Fùsẹ̀gbùà yìí. So kò ń ṣe pé ó sì kan Fìdípọ̀tẹ̀, but Wasiu claim pé ìyá bàbá òun is from Fùsẹ̀gbùà also, which ó lè kàn tó bá yẹ pé wọn lọ́mọkùnrin bẹ̀ yẹn, but wọ́n lọ́mọkùnrin bẹ̀ tó kájú ẹ̀ náà, so kò lè kàn in that case. So bọ̀tún pé bóyá kò ń ṣọmọ Ìjẹ̀bú, ẹ má jẹ́ sọ nǹkan tí ò dáa. Àwọn ṣé mo lè wá bẹ̀rẹ̀ question mi lọ́wọ́ yín sà? Tó fẹ́ báyọ̀ lórúkọ jẹ́. Ṣé mo lè bẹ̀rẹ̀ question mi lọ́wọ́ yín sìn? Mo ń gbọ́ yín. Àkọ́kọ́ mo like submission yín. Yorùbá máa ń sọ pé ẹni bá sọ̀rọ̀ òun ló fẹ́ mọ̀ díẹ̀. Ṣé wọ́n pẹ́ ní Fìdípọ̀tẹ̀ ni Wasiu ti wá? Bẹ́ẹ̀ni. Ṣé a ní fowó ṣe wà ní Fìdípọ̀tẹ̀? Ẹ máa gbọ́. Ẹni sùúrù. Yes or no, mi ò gbọ́ kankan. Ẹni sùúrù, yes or no. Màdàrú lọ̀rọ̀ yes or no. Ṣé ẹ̀ ń jẹ́ ìsìn tí mo sọ sí? Ok, ẹ jẹ́ àgbàgbé yẹn. Ìgbà tó jẹ́ Ọ̀túnba Fìdípọ̀tẹ̀ ẹ̀ sọ pé kò yẹ Fìdípọ̀tẹ̀. Ẹni sùúrù, mo ti gbọ́ yín. Easy. Second question rí. Òun náà ṣẹ́rí anything téèyàn bá ń sọ ẹja máa bẹ̀rù Ọlọ́run. Mo ti gbọ́ yín, bí ò bá yẹ argue. Second question mi mo fẹ́ béèrè. Kẹ̀lé answer together. Ó ti kọjọ túpa kó tó jẹ. Ok, mo ti gbọ́ yín, àti gbọ́ yín Mr. Easy. Second question rí. Ẹni sùúrù. Mr. Easy. Second question mi rí. Àti gbọ́ yín. Àti gbọ́ yín. Àmọ́ pé Fìdípọ̀tẹ̀ ni. Ní ó jẹ́ Ọ̀túnba Fìdípọ̀tẹ̀. Ìgbà tó jẹ́ Ọ̀túnba Fìdípọ̀tẹ̀ ló ṣẹ̀bọ̀ á jẹ olórí ọmọba, but káfí olórí táwa lálẹ́ because òun ṣe tọ́ọ̀nù Fìdípọ̀tẹ̀ láti jẹ olórí ọmọba. Tọ́ọ̀nù àwọn Fùsẹ̀gbùà ni because ẹni tó gbèsè ló jẹ́ Fùsẹ̀gbùà. Ọ̀túnba Ṣùgbọ́n Balógun is a Fùsẹ̀gbùà from that royal clan. Okay, mo fẹ́ bẹ̀rẹ̀ question kan lọ́wọ́ yìí. Ẹni tó máa jẹ́ olórí ọmọba òun náà ló máa ibi tó ti máa jẹ́ olórí ọmọba
ibẹ̀ náà ni ọba máa wá kàn lé. Second question mi ò rí. tí kúlẹ̀kùn bá jẹ olórí ọmọ bá ń sìn yín tí kúlẹ̀kùn bá jẹ ọba ń sìn ẹ fún wa léèyàn márùn tó ti jẹ olórí ọmọba sẹ́yìn. àwọn yẹn ló máa wá jẹ olórí ọmọba. ẹ má wọrí ẹ fún wa léèyàn márùn tó ti jẹ olórí ọmọba sẹ́yìn ẹ fún wa lórúkọ wọn. mo ò ní láti fún yín lórúkọ èèyàn márùn. ok àti gbọ́ yìí second question mi ò rí. ẹni sùúrù Mr. Easy. I'm just trying to be correct, politically correct. This is my second question. That's not the way to do things. This is my second correct. Ìtọ́ gidi la sọ àsọ politically bí. ọ̀tẹ̀ tẹ́ ń gbélé ẹ máa gbọ́ ọ̀tẹ̀ tẹ́ ń gbélé yìí ọ̀tẹ̀ yẹn. ẹ má bínú dẹ ọmọlúwo lẹ́yìn ọmọlúwo ní ìlà ọmọlúwo ní. èmi Ọ̀yọ́ lèmi. Ọ̀yọ́ ni nínú Aláàfin àti Ọ̀yọ́ ta lẹ̀gbọ́n náà méjèèjì. Ọ̀dọ̀fin Aláàfin Ọ̀yọ́. nínú Aláàfin àti Ọ̀dọ̀fin Aláàfin ibi gbọ̀ngàn lọ́dọ̀fin Aláàfin. ẹ jẹ́ n béèrè second question mi Sister Maureen kémi tó dákẹ́ brother mi Mr. Isaac this is my second question. Ọlábísọ́lá ní sùúrù ẹ má waste question yìí náà wọn ti dáhùn kan tí mo bí wọn nínú Aláàfin àtọ níta lẹ̀gbọ́n. ẹ kúrò bí ìyá pìtì ẹ ń bá àwọn tó bá wà pẹ́. ẹ ti yọjú ní ẹ fẹ́ máa yọjú lò nílùú. wọ́n ti dùn béèrè fún yóò jẹ. ẹ yọjú ní ẹ fẹ́ yọjú lò nílùú. ó jẹ olórí ilé kan ó jẹ olórí fìdípọ̀tẹ̀. ikọ́ tá a béèrè kọ́lẹ̀ dáhùn. ẹ gbọ́dọ̀ tó ń gbà yẹn nísìnyí lẹ wá ń jáde pé olórí fìdípọ̀tẹ̀ ẹ lè sọ pé ó ti kọ́ fámìlì ẹ̀ ẹ lọ sọ fún pé kò lè jẹ́ adífọwọ́sí ò lè já Awùjalẹ̀. ìyá ọba ẹgbẹ́ ní sùúrù náà. second question mi ò lè aṣáájú ẹ ní sùúrù aṣáájú ẹ má go too far aṣáájú